tó pa á mọ́, ọba tó sọ àdé àsìkò yìí, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ń ta ni. A ti wà pẹ̀lú bàbá wa Àgbàkin, Báṣọ̀run Àgbàkin gbogbo ilẹ̀ Yorùbá, olóyè Muraina Waheed Ọlánsílé Alexandra, àwọn náà ni ọ̀dọ́ ńlá tó wà nínú àfọwọ́n náà la wà. Bàbá ní ẹnu ọjọ́ mẹ́ta àwọn ọ̀rọ̀ kan lọ nígboro tó ní í ṣe pẹ̀lú ọba aládé kan nílẹ̀ Yorùbá, kábíyèsí ti Ìpẹ́tùmọ́dù. Ìròyìn náà gba orí afẹ́fẹ́ pé wọn náà bá wà ní àhámọ́ àwọn òyìnbó, pé wọ́n lu jìbìtì owó COVID-19 wáyé nígbà kan. Wọ́n sì ní láti bí ọdún kan náà ni bàbá ti kó láàfin tí kò sí níbi tí kábíyèsí wọlé sí. Gẹ́gẹ́ bí Báṣọ̀run Àgbàkin gbogbo ilẹ̀ Yorùbá, irú nǹkan báyìí kí ló ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ ó ní àbùkù tàbí ẹ̀rẹ̀ kan tó ta sílẹ̀ Yorùbá? Àìpọ́jú ògùn lẹ́yìn fi wò ó gẹ́gẹ́ bí Báṣọ̀run Àgbàkin gbogbo ilẹ̀ Yorùbá. Oyè tí mo kọ́kọ́ jẹ ní máa kọ́kọ́ sọ iṣẹ́ tó ń ṣe. Àgbàkin ó dàbí admin ní Abẹ́òkúta, Ẹ̀gbá. Wọ́n ní Àgbàkin asélẹ̀kùn mọ́tẹ̀. Ìyẹn ni pé Àgbàkin ló máa kọ́kọ́ dúró gẹ́gẹ́ bí pé kí ló fẹ́ wá ṣe, kí ló òun ní agbẹnusọ fún ọba pé ẹni tó ń bọ̀ yẹn kò gbọdọ̀ wọlé, ẹni tó ń bọ̀ yẹn ẹ jẹ́ kó wọlé. Àgbàkin ni. Báṣọ̀run bí ipò kẹta ló wà sọ́ba. Tí ọba bá lọ bì kan bí ipò kejì pàápàá ló wà sọ́ba. Tí ọba ò bá sí ilé, Báṣọ̀run lágbára tó bá gbọ́n tó dẹ̀ lè darí láti lè darí de ọba. Torí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ tí a ò rí mọ́lẹ̀ kò yẹ ká bá wọn sọ. Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ó ń ṣòtítọ́ mú. Àlùkáwà nínú ó sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ohun Ifá náà sọ. Ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká ju ẹni tó ń wà. Ọba Ìpẹ́tùmọ́dù, ohun tí wọ́n ń rí nínú ìwé àti pépà náà ń sọ. Àwọn èèyàn wa tó wà lọ́hùn tá bá réèyàn bíi méjì mẹ́ta tó fọwọ́ sí pé òun rí wọn nínú àrà mẹ́rin kò lè mí lè gbàgbọ́ pé tó tọ́ lọ́ mú wọn lẹ̀. Sọ àyìn náà rò gbàgbọ́ pé tó tọ́ fi kábíyèsí wà láàmú. Alẹ́ tí ò bá ṣojú ẹni lẹ́ òkùnkùn ẹ̀ ṣòro rìn òun. À ń gbọ́ ni mi ò gbàgbọ́ o, torí nǹkan téèyàn bá rí mọ́lẹ̀ ó ṣòro sọ. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ó ti wọ́pọ̀ láti máa wá ṣubú àwọn aṣíwájú àwọn ọba wa tàbí àwọn aṣíwájú àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. Kò wọ́pọ̀ nínú ọba ilẹ̀ Yíbò kí àwọn ọmọ Yíbò tán bá rí ṣubú ọba wọn kó jẹ́ pé ṣe náà máa bọ́ síta tó máa bẹ̀rẹ̀ sí fi ṣe èyí. Nínú gbogbo ọ̀rọ̀ ọba Ìpẹ́tùmọ́dù yìí, ṣe ti gbọ́ pé ọmọ Haúsá jáde ó bẹ̀rẹ̀ sí bu pé ọba ilẹ̀ Yorùbá kan ti wà nínú àhámọ́. Ṣe ti gbọ́ pé ọmọ ilẹ̀ Yíbò kan jáde pé ọba ilẹ̀ Yorùbá kan ti wà nínú àhámọ́ òun báwọn Yorùbá ṣe ń ṣe kò dáa. Àwọn ọmọ Yorùbá yìí náà láti jáde tábà ti rí pé wọ́n ní wọ́n pé lórí aṣíwájú kan, a ò tí ì débẹ̀ o. Wọ́n ní ọ̀ràn yẹn ejò fọwọ́ lu tán, á ní ejò yẹn ó gbórí ó fẹ́ tó tán ní báyìí. Ṣé ìwọ gangan fún ara ẹ rí? Wọ́n ní ojú mi ló ṣe ọ̀rọ̀ nìyẹn. Wọ́n ní wọ́n pé ìbẹ̀rẹ̀ òfófó ni. Èmi fàkókò yìí rọ wọn ọba wa láti orí baálé títí dórí baálẹ̀ títí dórí ọba títí dórí aṣíwájú ọba. Ìwà tá máa fù tọ́wọn ọmọ aráyé máa fi yòókù wá sí burúkú. Ọlọ́run Lédùmarè má jẹ́ ká fún un. Torí wọ́n ní ẹni tìjọba tó tún wà wúre tó fẹ́ dọlọ́run yìí. Ọba Ìpẹ́tùmọ́dù a ò tí ì rí tán àti lè sọ̀rọ̀ lé.
torí òun náà kì í ṣe ọba kékeré nínú ilé Yorùbá. Kò dẹ̀ sọ̀rọ̀ ọba táwọn lè sọ nígbà tó jẹ́ pé olórí ọba aládé ló fi wá joyè Ọ̀nìrìṣà. Kábíyèsí o, ibikíbi tẹ́ ẹ bá wà ilẹ̀ rẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá ní kẹ́ má ṣe ti yín, ọ̀sán gbọ̀ngàn là ń gbọ́ kú àárọ̀, àjìnlá fọ́n wọ̀ o. Bókété gbígbọ́ ọmọ nájàlẹ̀ ló máa tọ́. Gbogbo ẹni bá ń sọ pé ti ọba Ilé Ifẹ̀ bá wò ta yan kíkì ìdángbìnrin onítọ̀hún kò ní ṣe ń dá o. Torí pé ọba yẹn ó nífẹ̀ẹ́, ó kó fórọ̀mù jọ, ó kó gbogbo ọmọ èèyàn jọ. Ọmọ tó fẹ́ tiẹ̀ ń fẹ́, ṣùgbọ́n òun fún ara ẹ̀ náà kò kúkú mọ̀ pé ẹnìkan kò fẹ́ ti wọn. Nígbà tó lọ́hún bá ti gbèjà ẹ̀dá, kí la tún ń retí pé kẹ́nìkan fẹ́ wà ní tipátipá fún. Ṣùgbọ́n lára sàbẹ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ làwa wà. Kábíyèsí o. So lórí ti ọba Ìpẹ́tùmọ́dù, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, èmi ò tí ì rí mọ́lẹ̀ dáadáa. Tàbá rí mọ́lẹ̀ tí àwọn ọlọ́pàá ìlú èyìnbó tọ́wọ́n fún ara wọn ṣó ẹ̀wọ̀n tá a gbọ́ lórí CNN, tá a gbọ́ lórí Sahara rìpọ́tà tá a tún gbọ́ lórí Àjàsírà, kódà ìgbà yẹn lèmi lè, ṣùgbọ́n nǹkan tèmi ò bá rí mọ́lẹ̀ alẹ́ tí ò tójú ẹ̀ ní ṣú, òkùnkùn ẹ̀ máa ń ṣòro rìn ẹ̀wọ̀n. onílẹ̀ tí gbọ́ látẹnu bàbá wa Àgbáoyè Raina Waheed Ọláńṣeré Alexandra Basọ̀run Agbákin ilẹ̀ Yorùbá. Wọ́n láwọn ò fẹ́ gba ọ̀rọ̀ wọn ní wọ́n pé tàbí ṣùgbọ́n àwọn ò fẹ́ gbàgbọ́ nítorí pé admin àwọn táàdì bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ìlú ó gbọ́dọ̀ ní òkòkòdúró ẹ̀ gbọ́dọ̀ ní òótọ́ lọ́wọ́. So à ń dúró dìgbà tí jẹ́ CNN ní bàbá yìí sọ Àlìjàsírà àtàwọn ìròyìn lóyìnbó bá wa pé bóyá rí ni àtún padà wá láti wá gbọ́ ọpọlọ ẹni bàbá. Ẹ ṣe ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, Àmì àṣẹ. ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ o, Àmì àṣẹ. ìlànà ògùn tèmi náà ti wá kò ní bàjẹ́ o. Ọ̀rùngún ilé ìlà. Gbogbo ìgbúlọ̀dẹ̀ wa ó dàbọ̀.